àwọn agbébọn ti ń gba owó orí lókè ọ̀yà ní Nàìjíríà wọ́n tún ṣòfin Dambazao ló sọ bẹ́ẹ̀. Ó jọ pé ìgbésùmọ̀mí ìkọlù àti rògbòdìyàn tó máa ń wáyé lápá àríwá Nàìjíríà ti gba ọ̀nà míì yọ o pẹ̀lú gbàjáde tuntun tó jáde láti ẹnu mínísítà ọ̀rọ̀ abẹ́lé tẹ́lẹ̀ tó tún jẹ́ ológun ajagunfẹ̀yìntì Abdulrahman Bello Dambazao ló ké gbàjarè pé àwọn agbésùmọ̀mí ti ń gba owó orí lọ́wọ́ àwọn èèyàn lókè ọ̀yà báyìí o wọ́n sì tún ṣe òfin lọ́wọ́ ara wọn níbi ìpàdé àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn akọ̀ròyìn àkọ́kọ́ irú rẹ̀ tó wáyé ní Benin Kebbi ìpínlẹ̀ Kebbi ni ajagunfẹ̀yìntì Bello Dambazao ti sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wí àìsí ààbò tó ti ń ṣẹlẹ̀ ní ẹkùn àríwá báyìí ó ti lé ní 20 ọdún àti dé ọ̀gángan ibi táwọn agbébọn ti ń gba àwọn ìlú wa kan báyìí tí wọ́n ń ṣe òfin fún wọn tí wọ́n sì ń gbowó lọ́wọ́ wọn. Apá àríwá ti fojú winá ìkọlù àwọn darandaran àti àgbẹ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Wọ́n pa àwọn èèyàn nínú mọ́ṣáláṣí ní Katsina, Borno, Zamfara àti Kano. Dambazao ṣàlàyé pé àwọn ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló ti kú, àwọn tó lé ní mílíọ̀nù ló ti di alárìnkiri láìsí ìgbésẹ̀ kan pàtó tí ìjọba ń gbé lórí rẹ̀. Ó rọ àwọn gómìnà ilẹ̀ Haúsá láti dẹ́kun gbígbáralé owó tí ìjọba àpapọ̀ fún wọn. Ó ní kí wọ́n dá àwọn ẹ̀ka tó ń rí sí nǹkan àlùmọ́ọ́nì sílẹ̀ lọ́dọ̀ wọn fúnra wọn, kí wọ́n bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́ pọ̀ nípa bí wọ́n yóò ṣe fi nǹkan àlùmọ́ọ́nì ilé wọn pèsè iṣẹ́ fúnra wọn tí wọn yóò sì fi lé ìṣẹ́ àti òṣì wọgbó. Dambazao sọ pé àwọn nǹkan wọ̀nyí tí kò sí ló ń fa kí ètò ààbò mẹ́hẹ̀. Ó lé ní ìdá 50 àwọn èèyàn tí ń ṣe iṣẹ́ lókè ọ̀yà tó jẹ́ pé àìsí ààbò ló ń fà fún wọn. Alákatakítí ẹ̀sìn ló sì kejì, òun ló ń fa ẹgbẹ́ bíi Boko Haram, Lakurawa àti àwọn agbébọn tó ń dá wàhálà sílẹ̀ kiri. Bẹ́ẹ̀ ni ajagunfẹ̀yìntì Dambazao ṣe wí àwọn èèyàn ńláńlá láti apá àríwá ló péjú pésẹ̀ síbi ètò náà. Lára wọn ni Sultan ìlú Sokoto Alhaji Sa'ad Abubakar Kẹta, ẹni tó ní ọ̀rọ̀ ààbò kì í ṣe fún ìjọba nìkan bí kò ṣe kí gbogbo Nàìjíríà jọ bojú wò ó, pẹ̀lú gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nasarawa tóun náà sọ pé àìsí ààbò lápá àríwá gbà kí èèyàn wò láti ìsàlẹ̀. Ó ní àìbalẹ̀ ọkàn pọ̀ níbẹ̀ ju kí èèyàn má mọ ìdí abájọ rẹ̀ lọ. Ìròyìn yàjíyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.